àkú dédé àkókò yìí ìròyìn ajá balẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Samfatis Radio TV ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ 28 oṣù kínní ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun. Gbogbo wa la máa ṣẹ́gun ọ̀tá, ilé a máa ṣẹ́gun ọ̀tá, òde a máa ṣẹ́gun amúniṣe ni afàìmọ́niṣe ni a máa ṣẹ́gun aṣenibánidárò elénìní àti òní ìlara. Abídèmí Yusuf náà lórúkọ mi kò yípadà, èmi lọ́mọ sọ̀kùlọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípò àlélú, èmi lọ́mọ alété ìjọba ọmọ yán ọ̀bọ́kàrẹ́ yán abara funfun ọkà abara mìnìjọ́jọ́. Ẹ ti mọ̀ wá ń kàn ní Samfatis wípé dandan báyìí á mọ̀ gbé yín débẹ̀ àníjà yín bọ́lẹ̀, àní kájá yín bẹ́tà kámọ́sọ di létà, àní kátẹ́ sí yín létí àmọ́jì ó tẹ̀tì ẹ̀bí torí tí ń la fífi ìdí tí àpò sójúpọ̀nà kí tí yín má bàa dí sí gbogbo tí ń lọ gangan ni o. Ẹ jẹ́ mú láti ìpínlẹ̀ Èkìtì torí pé ògbóǹtarìgì agbẹjọ́rò kan tó lórúkọ tó lóríkì ní orílẹ̀-èdè Nàìjíríà bàbá sọ nípa Afẹ́ Babalọ́lá ní sẹ́fẹ́ gbọ́ pẹ̀lú ẹ̀bẹ̀ alára àti ajérò ọ̀ràngún lè láti ṣe bẹ́ẹ̀ bẹ òun dẹ̀ ti gbọ́ o lórí ẹ̀sùn àti kíni ìjìyà tóun fẹ́ fi jẹ ọmọkùnrin kan tá a mọ̀ sí Fárótìmí níbi pé ìbanilórúkọ jẹ́ ti ń ṣe fún òun káàkiri àmọ́ ẹ̀bẹ̀ àwọn léèyàn jàǹkànjàǹkàn lọ́balọ́ba níjòyè òun ti jáwọ́ ẹjọ́ ọ̀hún. Ẹ jẹ́ ń ṣe báyìí pé gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá ń sọ̀rọ̀ nípa Raif Arẹ́gbẹ́ṣọlá ti ní ẹ wò ó bí àyín ọ̀bá ṣe gbé mọ́ èèyàn gba okòbò míì lọ́nìí pé òun ti fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀. Arẹ́gbẹ́ṣọlá Raif gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ń sọ ọ̀rọ̀ yìí tí ń fi kún òkùndọ̀ ẹ̀ léde. Wọ́n ní nílùú Àbújá ní olúùlú Nàìjíríà àwọn kíni gbésùnàmí àwọn alọ́kólóhùn ìlànà o àwọn òkómi ẹran dà sílé ẹṣin àwọn tó jẹ́ wípé ibi tí bá ń dùn àwọn mọ̀mọ́ sọ di kíkan àti kíkorò ni kọ́lọ̀ mọ́jẹ̀ wọn ya ẹ̀yìn kùlé èmi àti gbogbo ojú tó ń wé tí tó ń gbọ́ Samfatis lọ́wọ́ ìwọ́n ní àwọn kíni bandit tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó ń wọ agbègbè kan nílùú Àbújá níbi tí wọ́n ti kó èèyàn 5 ní ìfanáfaṣu ní àpá ìyá kí wọ́n kó wọn lọ kódà nínú wọn ní mọ̀lẹ́bí ń bẹ́ẹ̀ nú ẹ̀ torí pé mọ̀lẹ́bí èèyàn 3 tó jẹ́ pé àwọn 3 nú àwọn 5 yẹn fámìlì ni wọ́n àwọn kíni ajínigbé ti gbé wọn lọ ní olúùlú Nàìjíríà nílùú Àbújá. Mínísítà fún ètò ọ̀rọ̀ òkèèrè lórílẹ̀‐èdè yìí Yusuf Toga ó ní ṣe rí ìmọ̀ ṣe hílà ìlọ àbí à ń yọṣù tètè sí Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní eléyìí tí gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed eléyìí tí ń di ṣàìṣe Toga ní ẹ̀mẹ́jà àtàrà wa ọgbọ́n àti di ààrẹ ní 2027 ó fẹ́ ṣe kíni kàmpéènì ó fẹ́ fi ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn gba òkìkí àti iyì pé gómìnà ìpínlẹ̀ Bauchi ń tan ìdè wáyé ọ̀nwáìnì ẹ̀wà ni Toga ní sọ ọ̀rọ̀ yìí. Toga tó tẹ̀síwájú ìyẹn mínísítà fún ètò òkèèrè lórílẹ̀‐èdè yìí Yusuf Toga ó ní ṣe rí àwọn èèyàn sọ pé Tinubu ń lọ ń bọ̀ rà owó ń bẹ tí Tinubu fi ń lọ Tinubu ti ń lọ ìlú kan sí ìlú kan ti ń lọ káàkiri rẹ̀ owó ń bẹ Nàìjíríà ní owó yìí lọ́wọ́ tó dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ jaburata kódà Tinubu ọmọ pé òun tíráfù ti ń lọ ti ń bọ̀ níbi gẹ́gẹ́ bí Toga ìyẹn mínísítà fún ọ̀rọ̀ òkèèrè lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí ti ń sọ gbólóhùn náà jáde níbẹ̀. Ìgbìmọ̀ ECOWAS wọ́n ní ẹ wò ó ọ̀rọ̀ yìí à ń pè lórí tí ńlá ronú o ẹ̀yìn ni àwàdà ní ìmọ̀ tí ń tẹ bẹ́ẹ̀ di odidi. ECOWAS ní sọ bẹ́ẹ̀ torí wọ́n ní àwọn orílẹ̀-èdè mélòó kan fi ECOWAS ilẹ̀ bá ti ń di àyà ọ̀la ọjọ́ 29 oṣù kínní. Wọ́n ní àwọn orílẹ̀-èdè bíi Burkina Faso, Mali wọ́n ní àti Niger Republic wọ́n ní àti bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ kúrò lábẹ́ ìṣàkóso ECOWAS tán fẹ́ wá igun tiwọn àbí kán di òpó tiwọn mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ń lọ tí mo ní ká máa fi tó yín létí ní ìkànnì Samfatis Radio TV gangan. Ẹ gbọ́ agbẹnusọ gangan fún ọmọlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó titun tó ṣẹ̀ṣẹ̀ yàn mọ̀mọ́ ti lókèètì sí ọ́fíìsì Ọbaṣá ìyẹn agbẹnusọ ọmọlẹ́gbìmọ̀ asòfin àná eléyìí tí wọ́n yọ kúrò. Wọ́n ní ìyá ní fún kíni ètò ààbò tó péye ẹ̀jẹ̀ mọ́ lọ́fíìsì Ọbaṣá Musiliu Ọbaṣá ni o bí ọba ẹjẹ́ bẹ́ẹ̀ ń wọ̀n lọ bí kankan torí pé mò ń gbọ́ èmi náà dẹ̀ ti ń fetí kiri mo ti ń fetí balẹ̀ ba oko ba ẹgbẹ́ ògiri kiri nípa pé bí n bá fẹ́ pẹ́ tẹ́mi mi fẹ́ gùn àǹdẹ́ tí mo fẹ́ ṣe kíni jẹ́ oyè yìí pẹ́pẹ́pẹ́ nú àlàáfíà tí ò ní jẹ́ ìnira kí n tètè ọ́fíìsì tí olórí ilé ìgbìmọ̀ asòfin àná filẹ̀
ìní mo fẹ́ gbà gẹ́gẹ́ bí ìyá yìí ti sọ̀rọ̀ yìí. Ẹgbẹ́ APC ti fèsì lórí ọ̀rọ̀ tí wọ́n ń sọ kiri pé Arẹ́gbẹ́ṣọlá àti àwọn èèyàn minú ẹ̀kọ́ kan ti fẹ́ gbé òṣèlú APC lẹ́wọ̀n ní àǹsó. Ẹgbẹ́ APC ní àǹsó ọba àfẹ́gbé APC ilẹ̀ Arẹ́gbẹ́ wò ó a lè ṣàfẹ́rí rẹ àbíkárí kínní rẹ kan ń sọ wá à ń mísì rẹ a lè mísì ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ìgbìmọ̀ APC ń sọ wọn ní bárẹ́gbẹ́ lọ bí ò lọ sójà ọmọ ológun lásán ni Arẹ́gbẹ́ léyìí tó yẹ pé ẹgbẹ́ òṣèlú APC jẹ́ báràkì ìyẹn ni pé sójà go sójà kan báràkì ò ní kú ńbẹ ìwọ lọ́lọ́ ẹgbẹ́ òṣèlú APC kò túká gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde ń bíbẹ̀. Ọmọbìnrin kan rèé tó jẹ́ ọmọ Nàìjíríà mọ́ tó fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ibùgbé wọn ni àwọn èèyàn mọ̀ ti ń kan sára kan ọmọbìnrin kódà àwọn kan tiẹ̀ ti ń kọrin àlùbáríkà orin yìí wọ́n ti ń kọrin òótọ́ pé eléyìí gbókọ Nàìjíríà lárugẹ o wọ́n ní kí ni ọmọbìnrin gangan ṣe wọ́n ní yàrá àṣekínni ìṣègà rẹ̀ tá a mọ̀ sí ó ti yẹ yín restroom ni ẹ̀ wọ́n ní ibẹ̀ ni ọmọbìnrin yìí lọ tó ti fẹ́ ṣe gáàbó fẹ́ ṣe ẹ̀yọ́ ni wọ́n níbẹ̀ ló ti kẹ́ fi owó kan ń bẹ̀ pé owó kan rèé wọ́n ní nígbà tí ó yẹ owó ọ̀hún ń lọ bí $5,700 wọ́n ní tẹ́yìn bá gbé wá sí náírà Nàìjíríà ń bí ń lọ bí 8.8 million naira wọ́n ní lọmọbìnrin rí ní ìyàrá àṣegá wọ́n ní kàkà kó wá kówó ìsápò ló bá na tótó lókèdè pítọ̀ tá ní owó wọ́n níbẹ̀ ni wọ́n ti rí ẹni tó ní owó tó gbàgbé ẹ̀ síbẹ̀ wọ́n ní ẹ wá fẹ́ gbọ́ àwọn èèyàn ti wá ń kí ọmọbìnrin pé èèyàn rí ọ́ òótọ́ ọ̀rọ̀ ó ń bẹ ní ara rẹ̀ òótọ́ la bí ẹ náà ni a fi wọ̀ ọ́ di àsìkò yìí ọ wá jáde lára rẹ̀ bí ìgbà tí bí bá jáde lára tọ̀hún ẹ wò ó. ẹ jẹ́ continuity yẹn máa lọ bẹ́ẹ̀ ròyìn ajá balẹ̀ yìí náà ní balẹ̀ ní ìkànnì Samfatis Radio TV ìkànnì tẹ́ ẹ ti mọ̀ bí ẹni ṣe kíni bí ẹni mowó náà ni o torí pé ní báyìí àwọn mínísítà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká ní mínísítà orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń ṣe ìṣàkóso náà sáni wọ́n ní lórí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ transfer àbí ọ̀rọ̀ owó kan àwọn làwọn wọ́n ní ẹ mọ̀mọ̀ tó ṣe kíni ẹ mọ̀mọ̀ sọ tí àwọn ò bá ṣe ẹ mọ̀mọ̀ wí jáde wọ́n ní àwọn mínísítà ní sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ Nàìjíríà àti àwọn orí ìkọ̀kọ̀ ìpè Bazavoso tẹ́ ẹ bá ń gbọ́ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ tẹ̀lé lẹ́gùnfà nítorí pé ọ̀rọ̀ pé àwọn owó kan àwọn owó tí àwọn olóṣèlú tí wọ́n ń ná tí wọ́n fi ń ṣe yọ̀tọ̀mì tó yẹ kó tọ́ sára lọ àwọn mínísítà náà mọ̀ sí àbáwọn ń gbà mí ní unary wine wọ́n ní èyí tí àwọn mínísítà ń sọ lápá sẹ́ńtà àbíbẹ̀ ni ẹ má sọ ohun táwọn ọ̀bá wí ibi àwọn bá fi iṣu sí báyìí ní kẹ́ẹ̀gún ní odó lápá bẹ̀. ẹ jẹ́ ń bọ́ ní eré ìdárayá torí pé ìdíje ilẹ̀ adúláwọ̀ AFCON tá a mọ̀ tó máa wáyé lórílẹ̀‐èdè Morocco ní ìparí ọdún yìí wọ́n ti tò wọ́n sínú kòtò bí wọ́n ṣe máa wà ní kòtò eléyìí tó kàn wá ní ẹ jẹ́ ń sọ níbẹ̀ torí pé orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti tò wá sínú kòtò tá a máa wà ìkòtò kẹta ńlá wà Group C yìí ni wọ́n ti fi Nàìjíríà, Tunisia, Tanzania àti Uganda ni wọ́n ti kó wọn sínú kòtò ọ̀hún wípé tọ́ orílẹ̀-èdè Nàìjíríà náà mọ kópa nù díje ife ẹ̀yẹ adúláwọ̀ AFCON tí ó wáyé lórílẹ̀-èdè Morocco ní December ọdún yìí wọ́n dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ kó wa sínú kòtò Tunisia, Uganda, Tanzania ni wọ́n ní kájọ ọmọ mumi ọgbọ́n omi làákàyà àti omi ìyè nínú kòtò ọ̀hún níbẹ̀. ẹ má jẹ́ kó tàn yín àbí kó ṣe kíni kó dìsíìfù yín ògbóǹtarìgì olórin ṣèwọ́ṣèwọ́ lọ kí olórin fújì àgbáwo kan nílé bàbá ń sọ̀rọ̀ nípa WIZKID ó lọ kí WASIU Àyìndé wọ́n ní àwọn ìròyìn ibẹ̀ gẹ́gẹ́ ni pé tí WIZKID ò ṣe rí ó mọ̀ ṣe níbẹ̀ o wọ́n ní WIZKID ò kí ń TikTok ẹ̀ lè rí WIZKID ní TikTok wọ́n láwọn ọmọ WASIU Àyìndé wọ́n bẹ̀rẹ̀ sí ń bá WIZKID ṣeré kódà wọ́n lè pè é lórúkọ wọn pé Uncle WIZKID tí a lè ya fọ́tò ṣe lè bá wa ṣe léwọ̀n níbẹ̀ ni WIZKID ń tijú ní pé kò sí ní táwọn èyí ṣe àmọ́ àwa gàn mọ́ tijú díẹ̀ ni o wọ́n ní ibẹ̀ náà ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ wọ́n fi ń bi WIZKID léèrè ọ̀rọ̀ ṣe é mọ́ yàgbẹ́ WIZKID ní èèyàn lèmi náà ń ṣe rọ́bọ̀tì mọ́ ń ṣu o kódà ìgbẹ́ burúkú ń bẹ́ndì òun ọ̀hún bá iṣu bá gbogbo ẹ̀fọn kárí o wọ́n ní ó tún bi WIZKID léèrè ẹ̀ ń jẹ́ bàṣà ẹ̀bà gan lòun máa jẹ àti ọbẹ̀ ẹ̀fọ́ àgàgà kó jẹ́ gbúre ẹlọ́bọ̀rọ̀ tí wọ́n fi ẹja sáwáyí gbogbo ẹ̀ tó yí kọ́tọ̀ pé n táwọn jẹ dàgbà nìyẹn ṣé pé ẹ̀yin náà máa wọ agbádá native ni bàbá tẹ́lẹ̀ òun ọ̀kú nígbà tí gbẹ́ sóhun lọ́rùn bíi gbígbẹ́ sí èèyàn gbàsọ sígi léèrè báyìí rẹ̀ àwọn ń ṣe kẹ́búyẹ̀rì lọ́ni o wọ́n ní gbogbo ọ̀rẹ́ gangan ni àwọn èèyàn wà ń ṣe àwàdà lórí WIZKID gbà
ṣé pé o lè ráyè fáwọn ọmọ báyìí torí pójọ́ ọmọ K1 olúwa ayé gangan torí pé bàbá náà ń bẹ lórí ìdùn bàbá ń rẹ̀ nípa inú yín dùn pé rí WIZKID ẹ lọ mọ bùgá sùkú yín pẹ̀tọ̀ dádì mi pé WIZKID wálé wa ọ̀dẹ̀ dá wa lóhùn ní o lédè kúkúrú WIZKID lọ kí K1 nílé lórí ọ̀rọ̀ òkú màmá K1 tí wọ́n ṣe fìdárò ẹ̀ ìyá jáde láyé ní ẹni ọdún 95 ìyẹn bàbá ń sọ̀rọ̀ nípa Alimatu Sadiya Akérédolú gangan níbi ibẹ̀ yẹn tó ẹ jẹ́ kí ròyìn yẹn máa tẹ̀síwájú continuity yẹn má jẹ́ ń sọ̀rọ̀ ẹ mọ̀ mí ẹ mọ̀ ṣe mí pé ìjọba gbé wa débẹ̀ mọ́ jáwa bọ́ọ̀lì jáwa bẹ́tà mọ́ sọ́ọ́ di létà tẹ̀ sí wa létí mọ́ jì ó tẹ̀tì èbí torí Tel Aviv ìdí ti àgbótì lójú gbọ́nà gétí yín mọ̀ bá àdí sí gbogbo tí ń lọ náà ni ẹ ti mọ̀ mí ẹ mọ̀ ṣe mí o tú bàbá olórin ṣèwọ́ṣèwọ́ Two-Face Ndebia ẹ ti rántí African Queen ó pàrípà àwọn ọmọ wọn ti já àwọn gógàgò àwọn old school ó ti yé wọn báwọn torí ọ̀rọ̀ olórin kan tá a mọ̀ sí Two-Face Ndebia tí gbogbo èèyàn ń pè ní tú bàbá eléyìí tó ní ìgbéyàwó òun àti ìyàwó òun Ania Ndebia wọ́n ní ìgbéyàwó òun ti fọ́gilé o torí pé àwọn ti jọ jókòó àti ìyàwó òun lẹ́yìn ọdún 13 táwọn ṣe ìgbéyàwó pé kálukú mọ́ lọ́nlọ́ ara ẹ̀ eléyìí wá ní Two-Face ti ń gba èébú burúkú láti orí ẹ̀rọ ayélujára bí ajere tá a mọ̀ sí online látàrí àná àti ìjẹta tí ọmọkùnrin sọ̀rọ̀ wípé òun àti ìyàwó òun àwọn ọ̀jọ́ símọ́ o kálukú ti pín gàárì tiẹ̀ ẹni tí ó fi tẹ̀bà ẹni tí ó wàá mu ẹlòmíì tẹ̀ ń wọ́n jẹ́ ń tiẹ̀ ni àwọn ọ̀jọ́ jẹ́ gàárì kan náà nu kíkan náà mọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ti wá ń jẹ́ káwọn èèyàn máa bú Two-Face pé aláìda aláìmoore ní ọ̀ pẹ̀lú iná tó fi tẹ̀yàwó rẹ̀ ó dẹ̀ tó dúró síbẹ̀ ọ sì fi kíni ìbísù náà ní bọ́ọ̀bà tiẹ̀ rí bẹ́ẹ̀ kọra yín kò yẹ kó jẹ́nu ìwọ tó ọjọ́ kọ ni ó ti bọ́ta lórí ẹ̀rọ ayélujára bí ajere ní apá sẹ́ńtà ibi ibẹ̀ yẹn pàrípà jọmíjọmí ẹni tó jọmí òun ló fi jọmí àṣà ló fi jọmí kò lè fi àwọn nǹkan tí ń jẹ́ pé kíni personal body jọmí ta ní sọ̀rọ̀ WIZKID náà ni o WIZKID ní sọ̀rọ̀ ìpọn ọmọkùnrin kan tí máa ń kọ́pì ẹ̀ lórí ẹ̀rọ ayélujára bí ajere yóò múra bí WIZKID yóò kó chain sọ́rùn yóò tún máa ṣe kíni sọ̀rọ̀ bí WIZKID wọ́n ní WIZKID ti padà rí ọmọkùnrin ó ti bá a sọ̀rọ̀ wípé wò ó máa kọ́pì mi ìwọ gan dàbí ara tiẹ̀ ta ló sọ fún ẹ pé ògo tiẹ̀ gò lè ju tèmi lọ ju ara rẹ ni ọmọ dàbí mọ́ dàbí ẹnìkankan ó yá gba owó ìkó fi lọ túnra ṣe 50 million naira ní WIZKID fún ọmọkùnrin tí máa ń kọ́pì ẹ̀ nígbà tó pàdé nílé K1 níbi òkú ìyá K1 níbi ibẹ̀ WIZKID ṣe bẹbẹ níbẹ̀ mélòó la fẹ́ kà torí pé fọ́nrán fídíò ẹ̀ mọ̀ ọ́n láǹfààní àti wò níkànnì á gbé fọ́nrán ẹ̀ jáde gbogbo bí WIZKID ṣe ń mu ọtí ẹlẹ́rìndòdò àtọtí líle pẹ̀lú K1 tí wọ́n jọ ń jó tán jọ ń dì mọ́ra wọn bàbá àtọmọ láìlá Muhammadu Rasulullah láì ọlọ́run mẹ́ta lọ́kàn bàbá ọmọ àti ẹ̀mí mẹ́rìnwó yàyà gbómo tó ń dé káàsà ẹ gbọ́ Abídèmí Yusuf náà lórúkọ mi kò yípadà èmi lọ́mọ sọ̀gbọ̀rọ̀ kó gbóhùn lẹ́mu nípa àlelu ọmọ alétẹ́jọ ọmọ yóò bọ́kàrẹ̀ yín abúlé fọ́ọ̀ká abára mi níjọ ẹ ti mọ̀ wẹ́ mọ̀ ṣé wáyé kan ní Samfatis lórí YouTube náà ní ẹ bá ń lọ bẹ̀ kẹ́ subscribe kẹ́ share kẹ́ like kẹ́ comment kájọ òrùpọ̀ lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà níbi kíni ata dídín àti ìrẹsì bíi kí tó nìyẹn wà gànyìn àti búrẹ́dì Ọ̀yọ́ wọn èyí jọ fira wọn lẹ̀pẹ̀ kí ń pẹ̀ kí ni ẹlẹ́yà tó rí gun àwùjọ ráwù dàda tó rí wèrè ẹ gbọ́ ẹ mọ̀ já Samfatis ló lè ṣe mọ̀ mi já sí dáadáa aláṣẹ àtolùdarí Samfatis ti ń bẹ nílùú UK Ireland ẹ ní mórí bú sẹ́nu bí àkà ó dàbọ̀.